ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé à ń pé iná ń bùjò ẹ̀yìn ń pé rúlẹ̀ rí ta ni ò ṣàìmọ̀ pé igi ló fira rẹ̀ sílẹ̀ fún iná jó tó fi da eérú ohunkóhun yòówù téèyàn fẹ́ dà láyé mo fẹ́ kó o mọ̀ pé o nílò àwọn ènìyàn ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ní ẹ̀gbẹ́ òsì rẹ̀ nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ń jẹ́ àwádé igi kan kò lè dá igbó ṣe má ta ẹnikẹ́ni nù rárá nítorí pé oníkálukú ló ní ìwúlò tirẹ̀ bí ọdún ti wá ń lọ sópin yìí ẹ jẹ́ ká nawọ́ ìfẹ́ ọ̀tun sí ara wa gẹ́gẹ́ bí Malta Guinness ti jáde ní àwọ̀ ọ̀tun tí wọ́n sì ń nawọ́ ìfẹ́ sí gbogbo ayé bíi tàtẹ̀yìnwá ìfẹ́ ńláyé nílò láti gún o nítorí pé bí ọ̀dẹ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ni lórí Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe àmín.